Fasa. Ṣé kò sí? Kò sí sá, àwọn ọ̀gá bíríkìlà tó wà lọ́kọ̀ yẹn ló rán mi sí sá. Kí ló ń ṣẹlẹ̀? So wọ́n ní ṣe máa ní ìdí sìmẹ́ǹtì díẹ̀. Mo máa ní ìdí sìmẹ́ǹtì. Bẹ́ẹ̀ ni káwọn tako. Ó yẹ kó yẹ yín sá, ẹmọ yín náà ṣiṣẹ́ lé lọ́wọ́ ẹ máa fẹ́ ní ìdí sìmẹ́ǹtì. Ṣé àwọn ta sìmẹ́ǹtì ni? Mo wọ̀ ta sìmẹ́ǹtì, ẹni tó ń bá ṣiṣẹ́ ń bẹ̀ ń tó nílé òsì ara mi sọ wọ́n kàn ní kọ́sá ìta bóyá bí sìmẹ́ǹtì kan àbí méjì kan fún mi. Èmi ò kì í ṣerú ẹ̀. Wo jẹ́ kí n sọ fún ẹ. Pásítọ̀ lèmi. Èmi nǹkan kí èèyàn má jẹ́ pásítọ̀ gan. Bíbélì sọ ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn. Èrè ńlá ni. Lóòótọ́ mo ní ìdí sìmẹ́ǹtì. Òun tá gbogbo bá tó máa ra sìmẹ́ǹtì. Mo ní reliable source. Tèmi ti ń ra sìmẹ́ǹtì. Cheap price ló máa ta fún mi. In fact, ó tiẹ̀ cheapest pátápátá. Mi ò ní ìdẹ̀ tó gbọ́. Nígbà táwọn gbogbo bá tó máa ra sìmẹ́ǹtì níbi tó yẹ kí n ti ra. Reliable source ni. So bóyá jẹ́ nìyẹn. Kò sí wàhálà sá. It's okay. All right, take care. Oh my God. Nígbà tí ẹni tó níṣẹ́ ò sí àráǹdì tẹ gbé sìmẹ́ǹtì ẹ̀kẹ́ fẹ́ ta sìmẹ́ǹtì tó materials tó provide fún yín pé kẹ́ fi ṣiṣẹ́ ó dá náà nígbà tẹ bá lo materials tó yẹ kẹ́ lòdì tó pẹ́ ti jí sẹ́yìn bẹ́ẹ̀ ilé abẹ́ sí ni máa dàwó sìmẹ́ǹtì wọ́n tà yẹn sìn wàá fowó ẹ̀ wàá fi ṣe nǹkan kan wàá fi bọ́ ìyàwó wàá fi bọ́ ọmọ ṣé Bíbélì sọ ó ní nínú ìwé Òwe 26:2 ó ní gẹ́gẹ́ bí ẹyẹ fún ìṣíkiri àti aláàpáǹdẹ̀dẹ̀ fún fífò bẹ́ẹ̀ ni ìgbín kì í wà láì nídìí. Gbogbo nǹkan wọ̀nyí náà ó yà gbọ́dọ̀ kíyèsára àwọn nǹkan tá a máa ń fi ọwọ́ ara wa fà sórí ara wa. Ṣé ẹni tó gbéṣẹ́ fún yín ṣé kò fún yín lówó iṣẹ́ ni nígbà tó ti fún yín lówó iṣẹ́? Ó ga o. Anyway, it is well. Ṣé ẹ̀ṣẹ̀ wà bí àbí kò ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀? Ó ga o. Ẹ wò ó lẹ́yìn ìgbà tí arákùnrin yìí lọ tán èrò kan wá sí ọkàn mi ṣe mọ̀ kò sí béèyàn ṣe sọ pé òun jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tàbí èèyàn ní ẹ̀mí Ọlọ́run tó ẹ̀mí ẹ̀tàn náà òun náà á wá gbìyànjú wò bóyá òun lè rí ṣe ó wá ń sọ fún mi pé ní nǹkan tó wà lórílẹ̀‐èdè lọ́wọ́lọ́wọ́ báyìí opportunity ní gbogbo nǹkan mo nílò sìmẹ́ǹtì yìí kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ níwọ̀n ìgbà tó jẹ́ pé kì í ṣe èmi ni mo lọ jí gbé mo wá ń ro ọ̀rọ̀ yìí nínú ọkàn mi pé ṣó tọ́ bẹ́ẹ̀ ṣá àbí kò tọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n o ẹ wò ó mo mú ìpinnu mi mo dúró lórí ìpinnu mi síbẹ̀ pé rárá ẹ gbọ́ ṣó tọ́ bẹ́ẹ̀ àbí kò tọ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká jọ dá sí i ẹ jẹ́ ká jọ kọ́ ara wa lẹ́kọ̀ọ́ ṣé ìpinnu tí pásítọ̀ yìí ṣe ṣó dáa àbí báwo lẹ ṣe rí sí i bákan náà ẹ má gbàgbé ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sí ìkànnì yìí ẹ jọ̀wọ́ ẹ bá mi ran iṣẹ́ ìránṣẹ́ yìí lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ support mi nípa sí subscribe sí ìkànnì yìí ẹ wo button tó wà nísàlẹ̀ yẹn ẹ bá mi tẹ̀ kó gba nǹkan kan lọ́wọ́ wa kò ná wa lówó kankan ẹ jọ̀ọ́ ẹ lákàn ti ran channel yìí lọ́wọ́ ni ẹ jọ̀ọ́ ẹ ṣé at your service TV ẹ ṣé yóò dára fún wa God bless you ẹ má gbàgbé láti drop comment yín nípa ìran kékeré yìí.